ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà ti sọ̀rọ̀ ó ti kọ lẹ́tà padà sí ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀‐èdè yìí èyí tí wọ́n ń pè ní the Inspector General of Police IGP ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí ẹ̀sùn tí wọ́n fi kan bàbá náà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sì ti wé ọwọ́ rẹ̀ mọ́ wípé òun ò mọ ohunkóhun nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa òun náà àti pé ẹni tó parú rọ́nà mọ́ òun kan fi jófin o nítorí pé òun ò mọ̀ rí kò sì rú nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí Ọbásanjọ́ tó fi ń kọ lẹ́tà sí ọ̀gá àgbà ọlọ́pàá tó fi ń wé ara rẹ̀ mọ́? Ó mà ní ti ọkùnrin oníṣòwò ọmọ orílẹ̀-èdè Ghana kan tó ń jẹ́ Sam Jonah tí ó ní òun tó ń jà sí ilẹ̀ pẹ̀lú àwọn kan ìyún ilẹ̀ tó wà lágbègbè River Park Estate tó wà nínú River Park Estate lágbègbè Lugbe ní ìlú Àbújá tó ní ilẹ̀ éékà 501 acres ni lòun ní tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni wọ́n fà tí wọ́n fi kó ara wọn lọ sí ilé ẹjọ́ nígbà inú àwíjàre tí Sam Jonah ọmọ orílẹ̀-èdè Ghana tó wí ni pé kì í ṣe pé òun lọ jí àwọn òbítíbitì ilẹ̀ náà gbé ní agbègbè Lugbe ní ìlú Àbújá. Ó ní lásìkò ìjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló fún òun ní òbítíbitì ilẹ̀ éékà 501 náà 501 acres tó sì jẹ́ pé eléyìí ló di ariwo ńlá. Kì í wá ṣe Sam Jonah nìkan ni wọ́n bá ṣẹjọ́ òun àtàwọn bíi Kójọ Ansa, Victor Kouhaino àti amòfin kan ní Àbújá amòfin Abu Arume ti pẹ̀lú àwọn iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Mobus Property Nigeria Limited. Àwọn ni wọ́n bá ṣẹjọ́ yìí tó sì fẹ́ gbé wọn lọ sí ilé ẹjọ́ níwájú ilé ẹjọ́ gíga ìlú Àbújá níwájú onídàájọ́ Modúpẹ́ Ọ̀ṣọ́ Adébíyì. Ṣá onígbà tí ìwádìí tó dójú ẹ̀ ọjọ́ 4 oṣù keje ọdún tá a wà the 4th of July 2025 ìní ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ni ló kọ lẹ́tà sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílé ẹ̀ wípé kó wá tàn mọ́lẹ̀ sí ìwádìí táwọn ń ṣe lóòótọ́ ló mẹni tó ń jẹ́ Sam Jonah oníṣòwò orílẹ̀‐èdè Ghana àti pé ṣé lóòótọ́ ló jẹ́ pé nígbà tó wà nípò ààrẹ òun gan ló fún un ní ilẹ̀ 501 éékà 501 acres. Ṣá o ọjọ́ 10 nínú oṣù kejì tá a wà yìí the 10th of July 2025 ìní ẹbọrọ wò gẹ́gẹ́ bá tó ṣe máa ń pè Ọbásanjọ́ ìlú dá lẹ́tà ìlú dá padà fún ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun nígbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó tún jẹ́ balógun ìlú Òwu ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ó ń ṣàlàyé inú lẹ́tà tó kọ padà sọ́gọ̀ ọlọ́pàá lọ́jọ́ 10 oṣù kejì ọdún yìí nínú ìjẹ́ kò dì í mọ̀ pé òun ò fún Sam Jonah ní ilẹ̀ kankan o àti pé kán ṣèwádìí ẹ̀ dáadáa kí wọ́n sì mú dáadáa láti sọ ibi tó ti rílẹ̀ nítorí pé tí ìjọba òun fi tán òun ò fún ní ilẹ̀ kankan sí agbègbè Lugbe ní ìlú Àbújá tàbí níbikíbi ní ìlú Àbújá àti lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ní irọ́ ìlú pamọ́.